Èdùmàrè ìbẹ̀nìyàn ìbẹ̀yàmọ̀pọ̀ tó doríkodò tí ó ṣẹ̀jẹ̀ ìbẹ̀lẹ̀ tó bí baálẹ̀ tó bí baálé ìbẹ̀gbin lónìí tó bọ́ba tó bí jòyè tó bí jagun mólú. ètò obìnrin ni mí náà tún rèé ló tún gorí afẹ́fẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè láti iléeṣẹ́ rédíò Unilag 103.1 FM níbi tá a ti ń dábẹ́ ẹdun tá a ti ń rọ̀ bí òwe. bẹ́ẹ̀ ni níbí la fi kalẹ̀ sí tá a ti ń dábẹ́ ẹdun tá a ti ń rọ̀ bí òwe. Adéwùmí Àdùnní lèmi jẹ́ èmi lọ́mọ ogún ọmọ sẹ́kùn ọmọ tọrọ gbòyege ọmọ adífọ́ládé ọmọ rọ odò òkúla lèmi ọmọ rọgọ́jì rọgọ́ ọmọ rẹ̀ ń jájọ ogun sọmùsọmù ọmọ ọlọ́sẹ̀ méjì ìtakọ̀tàbó. bẹ́ẹ̀ ni ìṣe wa ni àwọn obìnrin náà ni a tún dé bí àṣà wa bẹ́ẹ̀ ni a tún dé lónìí pẹ̀lú àṣẹ Èdùmàrè èmi nìkan kọ́ ni mo wà nílé agodo àwọn ọmọge mi bẹ́ẹ̀ ń kalẹ̀ Mọ́nísọ́lá bánkẹ́ àwọn aráalé. Mọ́nísọ́lá Àṣàbí ló ń kí yín o ẹ̀yin aráalé ẹ kú kalẹ̀ ẹ máa gbọ́ wa o. bẹ́ẹ̀ ni Àṣàbí ti ń ṣa dọ́là. Bọ́lájí Àṣàkẹ́ ni ó bá yín sọ̀rọ̀ ẹ máa bá wa ká lọ. ẹ jẹ́ kó mọ̀ lù yín. ọmọ ìgbòrò. létí ìṣàlá lọ́ọ̀lọ́ọ̀ ó yá Mọ́nísọ́lá. ìlú ẹ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá a máa fi ń ṣakọni a máa fi ṣe fújà ní níbi olúyọ̀lé níbi olè gbé jàre olóhùn alára ń bí olè gbé jàre olóhùn náà ní ìwọ náà ṣe àgbé bẹ́ẹ̀ hàn. bẹ́ẹ̀ ni àkọ́tún ètò obìnrin ni mí ló tún gorí afẹ́fẹ́ lónìí pẹ̀lú àṣẹ Èdùmàrè adúpẹ́ wípé ojú tún rọ́jú ẹ̀mí tún rẹ́mí adúpẹ́ ẹ̀jẹ̀ àdélé agodo. lónìí mo mọ̀ pé ẹ̀yin obìnrin àwọn obìnrin ká ní àwọn obìnrin ẹnu kùn wá lọ́tún lósì ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lónìí ni pé bí obìnrin bá fẹ́ ọkùnrin tó ti wá ní tó jẹ́ pé ọkùnrin tó fẹ́ yẹn ó ti níyàwó nílé jẹ́ pé ọkùnrin yìí ó ti níyàwó nílé wọ́n ti ń pè ní ọkọ lágbájá tí obìnrin míì bá wá fẹ́ ṣé ọkọ ọlọ́kọ ló fẹ́ nílẹ̀ Yorùbá tàbí nílẹ̀ bòmíì ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyẹn wọ́n á ní gbọ́kọ ọlọ́kọ ó fọkọ ọlọ́kọ ǹjẹ́ nínú àṣà Yorùbá ǹjẹ́ a lè sọ pé ọkọ ọlọ́kọ ló fẹ́ tàbí nínú àṣà míì Mọ́nísọ́lá kí ló rí sí. mi lérò tèmi mi ò rò pé ọkọ ọlọ́kọ ló fẹ́ nítorí pé oníkálukú ló ní ẹni tí Ọlọ́run yàn fún ẹlòmíì wà tí ó gbàgbọ́ nínú àkọọ́lẹ̀ ẹ̀dá àwọn ẹlòmíì wà pé wọn gbàgbọ́ nínú àkọsílẹ̀ ẹ̀dá ṣùgbọ́n ní ká fi ojú ká fi ọ̀tún wò ká fi tòsì wò mi ò rò pé ọkọ ọlọ́kọ ló fẹ́. lérò tiẹ̀ ìyẹn ni wípé tó bá lọ́kọ báyìí ọkọ ẹ mo lè fẹ́ tó bá wà nínú àkọọ́lẹ̀ ni tó bá wà nínú àkọọ́lẹ̀ mo lè fẹ́ ó gbà mí tọwọ́ tẹsẹ̀ tàbí kí ní kí àbúrò mi kan kó ṣe kí ni kó fẹ́ inú àdùn sí. tọ́lọ́run bá sọ bẹ́ẹ̀ èmi ò ń gbọ́ Bọ́lájí. ní tèmi mi ò fara mọ́ ọkọ òun ló fẹ́. kí nìdí. torí ó ti jẹ́ tẹnìkan kó tó di pé òun débẹ̀ ọkọ lágbájá ló ń pè fún ìdí èyí òun wá dé ọkọ lọ́kọ ni. àmọ́ nílẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá tí àwa ń kà nínú ìtàn àtúntà adélé ayé mọ́ ọmọ Yorùbá mọ́ àṣà Yorùbá sí a mọ̀ pé ọkùnrin lè fẹ́ ọkùnrin kan tiẹ̀ kọ́ olórin kan kọ́ Pasuma ó ní mo lè láya mẹ́fà kò sí ohun tó burú mo lè láya mẹ́fà kò sí ohun tó burú tóbìnrin bá lọ́kọ méjì ló dẹ́ṣẹ́ wó tóbìnrin bá lọ́kọ méjì àwọn àgbọ̀nù tọ̀pá àwọn obìnrin kan bí àpẹẹrẹ Tinubu ẹfúnróyè Tinubu wọ́n ní ọkọ méje ló ní nígbà ayé ẹ̀ tí àwọn ọkọ yìí sì mọ́ra wọn nígbà yẹn bóyá Pasuma ò tí ní dára o wọn náà fẹ́ lẹ́ẹ̀kan náà ni ìyá fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà ni kò sì gbé nílé ọkọ kan nu wọn. kí ló wá pè wọ́n ṣé bàbá lé àti bàbá wù. mo sì bẹ̀ ń gbà yẹn abánú tán ni. báwo ló ṣe wá ń lóyún fún wọn. àti ẹ̀ wá rárá wọn wá ní pé kò bímọ wọ́n ní bọ́mọdé ò bá bá tàn àbárọ̀bá àrọ̀bá nìyí bàbá tàn ìtàn làwa délé ayé la bá wípé bí màmá wa ẹfúnróyè
Tinubu bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn nígbà yẹn ni gẹ́gẹ́ bí aboni bàbá ní akọni a ní akọni a tún ní àwọn aboni dábàá ń ka aboni lónìí ká tó ka bíi mélòó àka Ẹ̀fúnróyè Tinubu wọ́n ní wọ́n ṣerú ẹ̀ ń gbà yẹn bóyá Pasuma wàá gbọ́ ìtàn yẹn ní o ló ṣe wá ní bóbìnrin bá lọ́kọ méjì ó daṣẹ́wó àmọ́ kò sí bí ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà la máa rí torí pé mi ò rò pé àṣà Yorùbá ni kí obìnrin kó fẹ́ ọkọ méjì mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà kò sínú àṣà wa àmọ́ tí ọkùnrin tó bá fẹ́ ìyàwó tẹ́lẹ̀ tó bá yá ó tún lè fẹ́ ìyàwó míì nínú àṣà Yorùbá èmi ò rò pé ọkọ ọlọ́kọ ni ìyàwó kejì tó fẹ́ yẹn ló fẹ́ wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n ní bàbá ń gbéyàwó là ń gbọ́ àìgbọ́ ìyá ń relé ọkọ ìyẹn ni pé tí bàbá bá tún dàgbà tó ṣe kí ni tó darúgbó ó yìí tún lè gbéyàwó ẹjẹ adélé agodo. Eruga níbo ló dá ṣàléwá ṣe ṣì lè fi máa sọ́gà ó máa ń ṣe ọ̀gá I love your bàkà tàníyà sẹ́rí wọn lé mi kàfàyà kàfàyà. Ìjọba olókùn dẹ̀dẹ̀ obìnrin èyí padà onídàájọ́ ayé bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀ bàbá yóò béèrè wípé báwo ló ṣe lò ó báwo ló ṣe ṣe sí ìtọ́jú ọkọ rẹ̀. Adégún Adéògùn ẹ farabalẹ̀ di sọ́nà bí fàbù ògbómìnira náà mo fẹ́ mọ̀ mú. Obìnrin mo lóyún sínú inú ń ta mí oṣooṣù ni máa ń ṣe kò mí ò jẹ́ ráìsì mo rewó rú. Obìnrin ẹ pè wọ́n obìnrin àwọn sexy ladies obìnrin wọ́n di Ghana weaving obìnrin iyọ̀ ayé lò obìnrin àwọn sexy ladies obìnrin wọ́n di Ghana weaving obìnrin wọ́n tún wọ ṣùkú ṣẹ̀ka obìnrin iyọ̀ ayé lò I carry you go swimming òtúgbà origin as a baby order òtúgbà barbecue after 5 minutes òtúgbẹ̀lẹ̀ sí láṣẹ rú mọ́lẹ̀ òtúgbẹ̀ kúrú try my number wọ́n lágbo mi ti kú jẹ́bù but not affordable baby I'm sorry mi ò kí ṣọ̀nà rẹ́bù ọwọ́ epo lóbìnrin bá ní ìlà bó bá di tẹ̀jẹ̀ wájú bá ìwòrò ó fẹ́ ra aṣọ́dún anis in western bó fẹ́ ra bàtà anis in western obìnrin ẹ̀ máa lè bàbá ṣàánú mi o fàlílà kẹtàn mélòó bàbá ṣàánú mi o má jẹ́ fẹ́ pa mí kú ìyàwó Adégún Adéògùn ẹ farabalẹ̀ di sọ́nà bí fàbù ògbómìnira náà mo fẹ́ mọ̀ mú. Obìnrin mo lóyún sínú inú ń ta mí oṣooṣù ni máa ń ṣe kò mí. Ẹ̀yin ará lé mo lérò pé ẹ̀ ń gbọ́ nǹkan tá à ń sọ àní tí obìnrin bá ní ọkọ tí ọkùnrin tó bá ní ìyàwó ńlé tí ìyàwó ẹ̀ tóun àti ẹ̀ tó ti jọ ń ṣe kíni tó ti jọ ń lò fẹ́ tí wọ́n jọ ń mì lẹ́gbẹ̀ẹ́ nínú ilé tó wá ṣe kíni tó wá wò pé ó yẹ kóun fẹ́ ìyàwó mi tó wá fẹ́ ìyàwó mi torí lóde òní ohun tá à ń gbọ́ pàápàá lórí ẹ̀rọ ayélujára wọ́n á ní obìnrin yẹn wọ́n á ní ó ṣe kíni ó snatch ọkọ ọlọ́kọ ó ṣe kíni ó gbọ́kọ ọlọ́kọ nǹkan tá à ń gbọ́ lóde òní nìyẹn ṣùgbọ́n tá a bá wo àwọn àgbàlagbà ọkùnrin nílẹ̀ Yorùbá a sì rí àwọn àpẹẹrẹ oríṣiríṣi pàápàá àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ní olórí rẹpẹtẹ láàfin ìyẹn ni wípé àṣà Yorùbá fìdí ẹ̀ múlẹ̀ ní àṣà tiwa o ní ti ilẹ̀ àwa aláwọ̀ dúdú ilẹ̀ adúláwọ̀ wípé kí obìnrin ó lè fẹ́ ẹni tó bá ti ní ìyàwó ńlé tó bá jẹ́ pé àwọn méjèèjì wọn jọ gbà. Ó wá yà mí lẹ́nu ti Bọ́lájí tó ní òun ò gbà yìí àwa mọ àṣà tí èwo ni òun fẹ́ mú. Tá bá wò dáadáa ibẹ̀ ká wò dáadáa ní ilẹ̀ àwùjọ Yorùbá tẹ̀sán yẹn ní àwùjọ Yorùbá tẹ̀sán àti àwùjọ adúláwọ̀ ní pé bóyá ó tọ̀nà ọkùnrin fẹ́ ju ìyàwó kan lọ àwọn iṣẹ́ tí wọ́n ṣe nígbà yẹn iṣẹ́ ìbílẹ̀ tí wọ́n ṣe ló fàyè torí bóyá jẹ́ àgbẹ̀dẹ lèèyàn a máa rẹ ọkọ a máa rẹ àdá àwọn ìyàwó ìlú máa kó lọ sọ́jà lọ́tà ó lè jẹ́ bóyá bí ọjà agbègbè yẹn bóyá bí ọjà bíi 5 àtàwọn agbègbè tó tún wà nítòsí bóyá bí ọjà 5 lọ́nà ní ọjọ́ yẹn àwọn ìyàwó yà lè mú ọjà kọ̀ọ̀kan wá ṣe ẹ̀tọ́ wọn bẹ̀ tó bá yẹ pé ṣé àgbẹ̀ náà ni wọ́n á máa bá rí oko wọ́n á máa bá ta èrè oko ọba tẹ̀sán náà àwọn ọba ó máa ti ní àwọn ìyàwó kọ̀ọ̀kan ló máa lè fọ́ ọba àwọn òòṣà ẹ̀mọ̀ pé òòṣà máa ń pọ̀ ní ààfin ìdí tó fi wà bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n láyé èsì ọ̀làjú ti dé a ti bọ́ sí
ìpele tó tún ga táwọn yẹn lọ. ṣé àwa rò pé ọ̀làjú yìí ó ń pa wá lára pàápàá kó ń pa àwọn ọkùnrin lára. ó pa wọ́n lára. lórí ọ̀rọ̀ pé ká fẹ́ yàwó lé aya yìí ká fàyẹ láyà yìí. rárá kò pa wọ́n lára. ìwọ́jọ́kùnrin ni. ìbẹ̀rẹ̀ wàhálà ni. ìwọ́jọ́kùnrin ni tó fi ní kò pa wọ́n lára. méjì obìnrin ò dénú tóbi bá ti pọ̀ nulẹ̀ ó ti di ṣòro. báwo ló ṣe mọ̀ bẹ́ẹ̀. kẹ́bi ba lè gùn lèmi ṣe bọ́ dábàá pé. ẹlòmíràn ní kẹ́mi mi òun lè gùn lòun ṣe fẹ́ yàwó mi ìyẹn tún kọ́. ọkùnrin kan sọ gẹ́gẹ́ bí ọkùnrin ṣe sọ ó ní ìyàwó òun tóun fẹ́ àkọ́fẹ́ òun ó ní àtìbẹ̀rẹ̀ àwọn pé táwọn bá jọ ń lò fẹ́ táwọn bá jọ ń ṣeré ìfẹ́ lórí ibùsùn gbogbo gbádùn ó máa ń káramọ́ gbà yẹn ó máa ń káramọ́ kó tó di pé àwọn wá ṣègbéyàwó pé torí ẹ̀ gan-an lòún ṣe fẹ́. ó ní nígbà tó wá di wípé ó ti wá wọlé ọwọ́ ti wọwọ́ ẹsẹ̀ ti wẹsẹ̀ ó bẹ̀rẹ̀ sí bímọ kìíní tó bí kejì ló bá di pé tóun bá ní pé ó yá a máa ní pé ó ti rẹ̀hún tó bá yá ó ti rẹ̀hún ló bá ṣe kíni ló bá lọ gbé ìyàwó kejì ló bá fẹ́ ní ọ̀rọ̀ bá di wàhálà ló bá di rántó lọ́rọ̀ bá di rántó ní ìyàwó ti ilé tẹ́lẹ̀ ló bá fárígá pé òun olórùka lòun o kò lè ṣe kíni kò lè fẹ́ ìyàwó léun o ó ṣàdìwà ló máa kàn gba pé kó kàn gba ọmọ lọ́wọ́ ìyàwó tó fẹ́ o kó ní kó máa lọ ọkọ bá nílé táwọn àwọn nǹkan obìnrin o pé eléyìí òun ti fẹ́ nìyẹn o ọ̀rọ̀ yìí ló dá wàhálà sílẹ̀ gidi gan báyìí o ṣé a fẹ́ sọ pé irú ọkùnrin yẹn kó má fẹ́ yàwó ni kó máa ṣe kí ni kó máa forí rọ́ gbogbo bí ìyàwó ẹ̀ ṣe ń ṣe kí la fẹ́ sọ sí irú ọ̀rọ̀ ọkùnrin yẹn. kò sọ̀rọ̀ kí o forí rọ. ó yẹ kó wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ ni torí pé bá ti fẹ́ ra wa ti dẹ̀yọ̀ kan àìsàn tó bá ń ṣe ìyàwó ẹ̀ ó ti di pé lára òun náà ó ti di pé òun náà máa mọ̀ lára ó yẹ kí ó wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ kó béèrè ìyàwó mi o kí ló ṣẹlẹ̀ o báyìí la ṣe jọ ṣe tẹ́lẹ̀ o ṣùgbọ́n ìsìn mo ti kíyèsí pé àwọn ìyàtọ̀ ti ń wà o ìyàwó ẹ̀ ló máa sọ bóyá iṣẹ́ ilé pọ̀ jù o bá mi wá ọmọ ọ̀dọ̀ àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn àbí bóyá àgbà tóun bímọ tán ara òun ò ṣe bí ara òun ṣe rí tẹ́lẹ̀ mọ́ o òun lè yẹ kó wá ìdí kò yẹ kó kàn lọ fẹ́ ìyàwó mi àbí kó yẹ pé ó ti wá ní sùúrù kó ti jọ sọ kó ti jọ yanjú ẹ̀ pé ṣé kí n bẹ́ẹ̀ wá olùrànlọ́wọ́ gẹ́gẹ́ bí ìyàwó mi. so wàá wá gbà tó bá sọ bẹ́ẹ̀ fún ìwọ máa gbà mí lè gbà. ìyá kan wà wọ́n sọ ni o kò ṣojú mi o àmọ́ wọ́n ní pé ìyá yẹn ṣì wà láyé wọ́n ní fúnra ara ìyá yìí ló lọ sí ìlú ẹ̀ ní Èkìtì ló lọ fẹ́yàwó wá fún ọkọ ẹ̀ wọ́n ní ìyá yẹn máa ń tajà ní àwọn oníṣòwò ńlá ni wọ́n ní kò ń ráyè àmọ́ bàbá fẹ́ràn kí wọ́n máa lọ sí patí kó máa lọ wọ́n wá gbé oge oríṣiríṣi káàkiri bàbá ń gbà ìyá bímọ rẹpẹtẹ àwọn ọmọ wọn wà nílùú òyìnbó àwọn ọmọ wọn ti dàgbà wọ́n ní ìyá wa ṣe kí ni pé eléyìí tó fi máa lọ tó máa gbé oríṣiríṣi káàkiri kúkú fẹ́ kan wọ́n ní ìyá wa lọ sí ìlú ẹ̀ ní Èkìtì nílùú ẹ̀ gangan ó wá lọ fẹ́ ọmọ kan wá fún bàbá níbẹ̀ irú eléyìí tún kọ́ ìyá ò fẹ́ kárùn. ìyá fọpọlọ ṣe. mi ò rò pé ìyá fọpọ ṣe ni. mi ò rò pé torí àrùn ni ìyá ṣe ṣe o nǹkan tí èmi rò pé ọkùnrin ṣe lè fẹ́ yàwó pápá láyé àtijọ́ tá à ń sọ pé torí iṣẹ́ oko nìkan kọ́ torí nígbà míì tí àwọn ìyàwó yẹn bóyá ìyàwó kan lóyún wọn ò ní fẹ́ máa súnmọ́ wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ bọ́ sọ́dọ̀ ìyàwó mi àmọ́ nígbà yẹn kò tí ì sí ìmọ̀ tó láti mọ̀ pé àsìkò gba yẹn gan ni ìyàwó ẹ̀ nílò nǹkan bẹ́ẹ̀ yẹn ló nílò kí ọkọ ẹ̀ máa súnmọ́ àmọ́ àwọn obìnrin náà nígbà tá à ń sọ yìí nígbà tójú sì wà lórókún tá à ń sọ yìí obìnrin gan lérò pé nǹkan tí gbogbo ìyẹn wà fún gbà yẹn ìbálòpọ̀ wà fún ni láti bímọ nìkan kò sí ìgbádùn bẹ́ẹ̀ obìnrin ò lérò pé ìgbádùn wà ń bẹ̀ nígbà yẹn àwọn ọkùnrin ló ń gbádùn nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n fẹ́ ìyàwó tó pọ̀ yàtọ̀ sí pé iṣẹ́ oko mo jẹ́ wá rò pé dísìn náà ó sì máa ṣẹlẹ̀ tábà sọ pé obìnrin tó wá lọ fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn bóyá ìyàwó ẹ̀ ò tó tiẹ̀ sì lè pè é tó bá pé ọkọ ti pè tẹ́lẹ̀ tó ti ń pè bí ẹ̀mí lò pé kí ló ń ṣẹlẹ̀ tó bá ti ń pè bẹ́ẹ̀ tí ìyàwó bá ní pé kò sí nǹkan ohun kan ṣe náà ni kí ni kírú ọkùnrin yẹn ṣe
mi wá fẹ́ sọ nǹkan bí tọkùnrin bá fẹ́ ní ìyàwó àwọn oríṣiríṣi nǹkan wà tó máa ń rò kan tó ní ìyàwó ṣùgbọ́n ìbálòpọ̀ yẹ kó jẹ́ pé òun ni ìdí tó yàn máa fi fẹ́yàn ìfẹ́ ló yẹ kí àwọn ọkọ wò láti torí pé èmi rí ẹ mo fẹ́ fẹ́ o kò ń ṣe pé ó mọ eré ṣe dáadáa òun ni mo fẹ́ fífẹ́ sílé. o lè sọ bẹ́ẹ̀ o oríṣiríṣi ìdí làwọn èèyàn fi máa ń gbéyàwó bójú owó ni mo rí lọ́wọ́ ẹ̀ tí n bá fẹ́ tí n bá ṣàtúnmọ̀ pé nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn tí n bá fẹ́ tán ara mi gbà ó tọ̀nà kí n fẹ́ máa fẹ́ tó bá yẹ pé bóyá ipò ni mo rò ipa ìdílé ọba ló ti wá o ó ṣeé ṣe kóun náà jọba lọ́jọ́ iwájú lọ́jọ́ ọ̀la mo lè fẹ́ oríṣiríṣi ìdí tó yẹ pé ìbálòpọ̀ náà ni ẹlòmíwà tó yẹ pé kò lè ṣe kó má di ìbálòpọ̀ tó bá yẹ pé ó wá rí pé irú èèyàn bẹ́ẹ̀ lòun kó má wá di pé bóyá wá di pájá àgbòrò kó má dòun tó máa fi di ajá àgbòrò èmi á gbà níyànjú pé tó yẹ pé ìbálòpọ̀ nìwọ níwọ̀n pé ó lè mú ẹ kó kúrò nínú ìgbéyàwó ẹ kúkú rọra fẹ́ ní tó yẹ kó máa tẹ́ ẹ lọ́rùn ẹjọ́ máa tẹ́ ayé lọ́rùn. ìbọn tó ń tẹ́ra wọn lọ́rùn ta náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni kò máa dalẹ̀ bí ààrẹ ò lè gbà ọ̀rọ̀ kò lè gbà ìyàwó gan ààrẹ ò lè gbà òun náà lè máa ṣe pé kó máa súnmọ́ra wọn ní gbogbo ìgbà ní ṣé kò bẹ́ síta kò lọ fẹ́ lómi. ọkọ bá bẹ́ síta. tẹ́kùn torí ìfẹ́ ló ṣe fẹ́ ni wọ́n jọ máa kópa. ìfẹ́ tá à ń sọ yìí tá à ń sọ ìfẹ́ tá à ń sọ kí ni ìfẹ́ gan. ẹ jẹ́ adélé agodo ká tó ẹ jẹ́ adélé agodo Bọ́lájí mò ń bọ̀. obìnrin àwọn níyà àgbà tóbi gbogbo wa pátá o. ìyá nìyá mi ìyá làlábàárò ọlọ́run jẹ́ kẹ́pẹ́. ẹ bá yín obìnrin àwọn níyà àgbà tóbi gbogbo wa pátá o. ìyá nìyá mi ìyá làlábàárò ọlọ́run jẹ́ kẹ́pẹ́. torí bọ́mọ tó wáyé ìyá ṣe púpọ̀ àkíkí bọ́mọ tó wáyé ṣe púpọ̀ àti kí ọpẹ́ tọ́ sí màmá tó bí mi káṣá máa dúpẹ́ lọ́tọ́. mi ò dẹ̀ lè rólé apá kan kí n dẹ̀ gbá apá kan sí o. àwọn ọkùnrin ẹgbẹ́ wọn ní bàbá wa ìyá ní wúrà ẹ̀ ṣáàtì mọ̀ wípé bàbá ní dígí. torí ọmọ tó wáyé bàbá ṣe púpọ̀ àdúkẹ́ ọmọ tó wáyé o ṣe púpọ̀ àkíkẹ́ ọpẹ́ tọ́ sí bàbá tó bí mi káṣá máa dúpẹ́ lọ́dọ̀. torí pé ẹ̀yin ọkùnrin wá o ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín ẹ máa kóbìnrin lé o. àwọn ìyá ọba àwọn ìyá ìjòyè ìyá gómìnà ìyá pírẹsidẹ́ǹtì mo ṣe kóbìnrin ló bí wọn. àpọ́nlé kan ò sí bàbá tí olórí àdúgbò àpọ́nlé kan ò sí bàbá tí olórí àdúkẹ́ ó ti wù kọ́ dẹ́dẹ́ ó tóbi bí o sóbìnrin bẹ́ẹ̀ ilé ọ̀hún ó lè dùn. aṣọ́bìnrin lọ́tà obìnrin mi ò tètè mọ̀ àkíkí ẹlẹ́gbẹ́ mo ní o. ọkùnrin gan-an lọ́tà ọkùnrin àwọn là ń ṣera wa asọ́tẹ́ni níbàjẹ́. àsìkò bá wa ṣọ̀rẹ́ ẹ jẹ́ a mú báyìí kí ni ìfẹ́ gan nígbà táwọn sọ pé tó kò gbọ́dọ̀ torí ọkùnrin tàbí kò ń ṣe ọkùnrin nìkan obìnrin míì náà kúndùn ìbálòpọ̀ ju ọkùnrin lọ kò ń ṣe ọkùnrin nìkan o ojú tí àwọn èèyàn fi máa ń wò ní pé báyà ọkùnrin nìkan wọ́n fojú ayé àtijọ́ wò àmọ́ nísìnyí ẹ mọ̀ pé àwọn obìnrin sìn oníkálukú tí ń fi èrò ẹ̀ síta kì í ṣe ọkùnrin nìkan tí mo fẹ́ fàyọ ni wípé nígbà tí wọ́n ní Mọ́nísọ́lá tó ní ìfẹ́ wípé tó bá pé torí wọ́n fẹ́ tó bá pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn kò yẹ kí ìbálòpọ̀ kó di kínní àmọ́ mo wá ohun tí Bọ́lájí sọ mo wá fẹ́ súnmọ́ mo fẹ́ fara pẹ́ díẹ̀ tó ní oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn máa ń torí ẹ̀ fẹ́ obìnrin tàbí fẹ́ ọkọ oríṣiríṣi nǹkan lèèyàn lè lérò láti fẹ́ aya oríṣiríṣi nǹkan lèèyàn lè lérò láti fẹ́ ọkọ bóyá owó ni mo rí lọ́wọ́ ẹ̀ tí mo fi fẹ́ ọ̀tọ̀ nìyẹn owó yẹn ni màá ṣe kínní òun dẹ̀ ní mi ò mọ̀kọ́ tóun náà rí lára ti tèmi bóyá ọ̀tọ̀ nìkan tó rí nǹkan yẹn ni ó máa fà tá a bá wo wọlé tó máa fi di ìran tó
tó máa fi di pé ìyàwó mi tún máa wọlé lẹ́yìn ìyàwó mi gan ìyàwó kejì ìyàwó mi á tún wọlé ó di pé báyà kò ń ṣe torí ìbálòpọ̀ yẹ kó di kí ni ìfẹ́ gan kí ni ìfẹ́ kí ni ìfẹ́ nígbà tó sọ pé wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wọn wọ́n gbọ́dọ̀ tó bá pọ́n nífẹ̀ẹ́ ara wọn ni kò yẹ kí ìbálòpọ̀ di kíní tọkọ fi máa. ìfẹ́ á máa ṣá. tí o bá torí owó fi fọkùnrin tí o bá wá lówó mọ sóbìnrin yìí ò ní lọ. láyé àtijọ́ ó dùn mí àkókò tí o bá aṣọ̀rẹ́ àmọ́ lọ́sẹ̀ tó ń bọ̀ tó láyé àtijọ́ láyé àwọn bàbá wa kò sí nǹkan tó ń jẹ́ pé ìfẹ́ ẹ má jà tanra wa kò sí nǹkan tó ń jẹ́ ìfẹ́ ọkọ ò ní mọ ìyàwó ìyàwó ò ní mọ ọkọ àwọn ẹbí ló máa fẹ́ wọn fúnra wọn. wọ́n dálé mọ́ṣú wọ́n máa bú wọn àbí. wọn ò dálé mọ́ṣú láyé àtijọ́ kò wọ́pọ̀ bí tòde òní. wọ́n máa ń wádìí ìdílé tó kì í ti ń ṣáájú. kò wọ́pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣèwádìí fínífíní kò ń ṣàrọ̀ pé pásítọ̀ kan ni mo mú ọkọ lọ bá pásítọ̀ kan ni mo mú àwọn òbí méjèèjì máa ṣèwádìí fínífíní ni kódà tíjà bá bẹ́ sílẹ̀ láàrin àwọn ọkọ àti ìyàwó yẹn àwọn ẹbí méjèèjì ló máa parí ẹ̀ fún wọn torí ẹbí irú ìyàwó yẹn wọ́n máa fà á lé bàbá ọkọ lọ́wọ́ wọ́n á fà á lé ìyá ọkọ lọ́wọ́ àwọn ni wọ́n máa ṣe kí ni ẹ jẹ́ adókè lọ́rùn ká tó wá máa relé àkókò bá wa ṣọ̀rẹ́. máa tún ṣàkọ́ gẹ́gẹ́ èmi lólùrànlọ́wọ́ ọkọ èmi. ẹ̀yin ara lé ibi tá a gbọ́ màlàdé rèé lónìí bí mo gbọ́ màlàdé lónìí rèé tí máa jó dé ó tún lọ́sẹ̀ tó bọ̀ láṣẹ Èdùmàrè ẹ bá mi káwọn ará ilé Monísọ́lá Bọ́lájí. Monísọ́lá yín ni o Àṣàbí àdé ọmọ wọn nìbàdàn. nílé Olúyọ̀lé. ó bá tún máa pàdé. ọmọ Bọ́lájí ni o Àṣàkẹ́ ọmọ wọn nílùú Ìgbòòrò Ìgbòòrò lè ti ṣàlá. ẹ ti ṣàlá. tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa pàdé. ó dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè mo ní nígbà gbogbo ẹ máa rẹ́rìn nígbà gbogbo nítorí wípé oògùn tó jẹ́ pé oògùn ẹ̀mí gígùn ilé ayé ẹ̀rín ni ẹ̀rín ayọ̀ ni o pé ká máa rẹ́rìn nígbà gbogbo kí lóhun tó ń bà ọ́ lọ́kàn kí lóhun tó ń mú ọ tí ó ń bà ọ́ lọ́kàn jẹ́ tó fi ronú pé ó fẹ́ para ẹ kí ló rò títí débi pé ó fẹ́ gbẹ̀mí ara ẹ wọ́n ní lálá tó bá ròkè ilẹ̀ ló ń bọ̀ kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé tó jẹ́ pé àrírú ẹ̀ rí kí lèèyàn máa rò títí tá fi ní kó ń mókùn kó ń gbẹ̀mí ara wọn tàbí kó ń ṣe kíni kó ń lọ bẹ́ sọ́sà ẹ má jà máa ronú àti para wa nítorí pé kò sóhun tó lé láyé yìí tí kì í dẹ̀rọ̀ ẹ máa rẹ́rìn nígbà gbogbo Adéwùmí ọ̀rẹ́ ìyá Mílíkì ló